يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت حولي وقوتي في ذهبي وعودتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت حولي وقوتي في ذهبي وعودتي باسمك الله أبتغي منك حفظا لقدوتي فهو توفيق مكذي في ظلام وخيرتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت أولي وقوتي في ذهبي وعودتي ربي فريم وكوبرو أصل خير ونعمة كل ياكو بغودو كل عالم بنصرتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت حولي وقوتي في ذهبي وعودتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lùkádírì ọba náà ló ṣògo ó ṣògo dára ó ṣògo àwa sì more wọ́n bí wa mùsùlùmí ó ní mùsùlùmí ó bí wa ó sàwọn ẹlòmíì wọ́n yà káfíra ká dúpẹ́ lọ́dọ̀ Olúwa ọba àlùkádírì ọba náà ló ṣògo ó ṣògo dára ó ṣògo àwa sì more wọ́n bí wa mùsùlùmí ó ní mùsùlùmí ó bí wa wọ́n bí wa mùsùlùmí ó ní mùsùlùmí ó bí wa wọ́n bí wa mùsùlùmí ó ní mùsùlùmí bí wa. Alwazir Akẹ́wùgbà Gold ọmọ Akẹ́wùgbẹ̀rú mo tún dé. Àdámọ́lọ́wọ́ ayátàṣe. Ọmọ ìyá mi nínú tó burú jù tó yára kó bá ayé ẹ̀dá jù láyé ọ̀rọ̀ ẹnu ni. Allah. Majority ẹni tí wọ́n ń bẹ ní sàárè tí wọ́n kú níjọ́ tí ò tí yẹ wàláhì ọ̀rọ̀ ẹnu ló tí wọ́n débẹ̀. Allah. Máa sọ ahọ́n rẹ̀ dáadáa. Ahọ́n burú, ahọ́n lóró. Bó o bá sọ ahọ́n, Yorùbá ní ọ̀rọ̀ ní yọ idà lápò, ọ̀rọ̀ náà ní tó ń yọ obì lápò. Nínú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Mu'adh bunu Jabal, òun ló lọ bó ń ṣe Ọlọ́run. Ó ní ká Ànábì ó sọ fóun àwọn tó wọ́n ṣe tó wọ́n fi wà àlìjánnà. An Mu'adh bun Jabal. Látọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal. Ọlọ́run kó bá wa yọ́nú sí i. Qala qultu ya ó ní mo sọ pé àwọn oníṣẹ́ Ọlọ́run. Akhbirni bi amalin yudkhiluni al-janna. Kọ́ mi láwọn iṣẹ́ kan tí á mú mi wọ àlìjánnà tí mo bá ń ṣe é. Àtàwọn iṣẹ́ tí ó gbé mi jìnnà síná kọ́ mi Ànábì. Ànábì ní tó tóbi ló béèrè ìrẹ́ Mu'adh. Wa innahu la yasirun ala ma. Àmọ́ iṣẹ́ tó tóbi yẹn á máa rọrùn fẹ́ni tọ́lọ́mbà tó bá ní kó rọrùn fún. Ẹni Ọlọ́run bá ṣe ń rọrùn fún ni ó rọrùn. Ta'budullah. Àkọ́kọ́ ni pé máa sin Ọlọ́run
má sìn nǹkan míì mọ́ Ọlọ́run lẹ́yìn Ọlọ́run. wàtúkìmù sọlá. ìkejì ni kó máa kírun. wàtútì zaka. ìkẹta ni kó máa yọ zaka. wàtàsúmù rọ̀mọ́. kó máa gbàwẹ̀ Rọ̀mọdọ́nà. wàtàhújà lè kó sì máa lọ ṣiṣẹ́ hajj. lẹ́yìn náà Ànábì wa ní gbọ́ná ṣé mo lè tọ́ ẹ sọ́nà ní orí ojú ọ̀nà àwọn ilẹ̀kùn oore tẹ̀dá fi tètè róore níwájú Ọlọ́run. àsọ̀mùjúnà. àwẹ̀ tó rí yẹn àwẹ̀ máa ń dí gàgé èèyàn níbi aburú ni. Ọlọ́run máa ń lo àwẹ̀ gẹ́gẹ́ bí security fẹ́ dání. sàárà ṣíṣe mímọ́ fowó ṣàánú mímọ́ paná bínú Ọlọ́run bí ìgbà tí omi bá ń paná ni. wàsọ̀látù rajulin fi. ìrun tó bá ń kí lóru ara tí ó máa mú ọ tètè rórí Ọlọ́run nírun òru. Ànábì wa ka àwọn iṣẹ́ olóore tó pọ̀ látòkè délẹ̀ ó kà á gbọ̀n ọwọ́ adáyé kan Ànábì ní fẹ́kí látòkà òmùkà mo fi ìyá tó bí ẹ mo fi búra ya Mu'adh mo pèrè Mu'adh wali yakubu nasa ala wujuhihim aw ala manakhirihim ǹjẹ́ nǹkan kan bẹ tó lè mú Ọlọ́run bínú tí ó kàn mú ojú àwọn èèyàn lọ́dọ̀ gbèǹde kìyàmọ̀ tí ó dẹ̀ sọ wọ́n di súyà tọ́lọ́run ó dẹ̀ ta wọn baná pé ojú wọn ni ẹ̀dà kọ́ná sí nǹkan kan bẹ tí wọ́n lè ṣe tó lè mú wọn wọná bẹ́ẹ̀ aw ala manakhirihim tàbí kọ́lọ́run ó tiẹ̀ sọ pé ó yá ẹ̀dẹ̀ yín wọn kọ́ná kí wọ́n di súyà nítorí iṣẹ́ ibi tí wọ́n ṣe láyé ilá aṣọ ìdú àlìsìnà tẹ̀yìn. kí ni nǹkan tó lè mú Ọlọ́run bínú sí ẹ̀dá bẹ́ẹ̀ lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ ju kí èèyàn ó lẹ́nu mo lè wí kò sí tí ò lè tẹnu mi jáde tó ń bá wí kò lè fàún lẹ́nu ya sọ ni ó yà fàyà. àwọn tí wọ́n wí bẹ́ẹ̀ lánàá ó fà wọ́n lẹ́nu ya ó tó fà wọ́n lásọ ya. ọmọ ìyá mi ní ti ń jẹ́ ẹnu into burú ni ìfásílítà lisanaka. àtàkùnlà fàtúbùtàlà iná libala muwakalu bilimatiki. iná libala muwakalu bilimatiki. nǹkan méjì ló lè mú àlàáfíà jọba nílẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀sìn lásìkò yìí. ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi ṣíà 10 times ẹ ṣíà lógúnlógún ẹ ṣíà lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi like ẹ comment ẹ bá mi ṣíà jìnnà ọba tó níyìn ni mo fi bẹ̀rẹ̀. iná libala muwakalu bilimatiki. iná libala muwakalu bilimatiki. ọ̀rọ̀ ẹnu ló kọ́ wa débi tá a dé yìí lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ìgbà táwọn àgbáyé yòókù tó ń sáré lọ síwájú àwa wà lórí bá a ṣe ń bára wa jà. ìjà tí àwọn Lárúbáwá ti jà kọjá over 2000 years ago ńlá wa ń jà lọ́wọ́lọ́wọ́ ń sìn. gbogbo ayé yòókù ń sáré ẹ bí wọ́n ṣe lajú bí wọ́n ṣe progress láyé àwa ń bẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. kí ni tó fa nǹkan méjì náà ni a fẹ́ràn ara wa a fìfẹ́ hàn síra wa a respect ara wa ó sọ̀rọ̀ ẹ̀sìn tèmi ní dáadáa báwo lèmi ò sì sọ̀rọ̀ ẹ̀sìn tiẹ̀ ní dáadáa ibi ó bá lù mí nígi dé máa lù ẹ́ nígi jù bẹ́ẹ̀ lọ àwa tá a lura wa nígi ó pọ̀ méjèèjì ó dijọ́ tá a bá tó lè ṣe Ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi a lè pè é lólùgbàgbọ́ òdodo ó nígbà tó bá tó jẹ́ yí pé n tó fẹ́ fúnra ẹ bó o ṣe fẹ́ kó rí fún ẹ ọ̀fẹ́ fọ́mọ nìkejì. ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀mí ni ẹ̀sìn ọ̀rọ̀ spirit ni kì í ṣe téèyàn lè fọ́ọ̀sì èèyàn gbà ó lè fọ́ọ̀sì èèyàn gba ẹ̀sìn láyé. ntí ó yẹ kájà ńlá ń jà sí ntí ó yẹ kájà gan apáàtì a sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ tẹ́ ẹ bá wo tí mo kọ ní topic wọ́n kọ síbẹ̀ pé as Saoti Arẹwà Ọ̀sẹ̀mí ọ̀rọ̀ kan tó sọ òun la fẹ́ correct kì í wá sí pa fẹ́ correct ẹ̀ ní correct àbùkù àmọ́ a kàn fẹ́ call attention mo ti pè é láìmọye ìgbà lẹ́nìí mi rò pé wà níbi tí fóònù wà mo pe àwọn tó súnmọ́ mi láti call attention bẹ́ẹ̀ táwọn tó lọ́rọ̀ wọ́n ń gún èmi náà ní kẹsẹ́ pé sẹ́rù ìtàn báyìí dáa sódodo nìtàn yìí kí ni mo sọ débẹ̀ mùsùlùmí ayé ẹlẹ́sìn christianity ẹ̀yin traditionalist ẹ jẹ́ ká wò ẹ jẹ́ àwò bá nàbì ṣètò ayé ẹ̀ o. sallallahu alayhi wa sallam. ká wá wò àwọn tá à ń bẹ lónìí
tá a jẹ́ ọmọlẹ́yìn ànábì bó làwa sì tó tiwa. Bákan la nábì ṣe attain peace, bákan la nábì ṣe achieve peace o. Nígbà tí ànábì dé ìlú Medina sallallahu alayhi wa sallam, ọba ìran oríṣi méje níbẹ̀. House àti Khazraj la máa ń wí nítorí páwọn ìran Lárúbáwá títí wọ́n jọ tànábì náà fi ń dárúkọ wọn jù. Ìran méje ló bá ń bẹ̀. Àwọn Muhajirun tí wọ́n tẹ̀lé wá wọ́n jẹ́ ìran mẹ́jọ. Àwọn ìran méjèèje tó bá ń bẹ̀, àwọn àkọ́kọ́ tó bá ń bẹ̀, àwọn làwọn ẹlẹ́sìn Júù. Ànábì pè wọ́n, ìran mẹ́jọ lànábì pè jókòó tí wọ́n jọ sáìn ìwé àlàáfíà pé àjọ fẹ́ gbèlú Medina yìí. Ẹni tó bá nírọ̀ ni ẹni kò lọ kan tí wọ́n ń pè ní wàfíkọ́tù nábì. Lédè òyìnbó tí ń pè ní Charter of Medina, Charter of Medina, wàfíkọ́tù nábì. Ìwé àdéhùn tànábì sáìn pẹ̀lú gbogbo ẹni tí ń gbèlú Medina. Ìran mẹ́jọ ni wọ́n ń jọ náà lọ. Nínú àwọn ìran mẹ́jẹ̀ẹ̀jọ, àwọn ìran Júù, àwọn àtẹ̀lé ànábì Musa, àwọn àtẹ̀lé Mósè, ìran kan bẹ̀ nínú wọn wọ́n ń pè ní wọ́n ní ìran Kùráísà. Ìran kìí ṣe Kùráísì o, Kùráísà ní tiwọn. Kùráísà ó ní ìran yẹn, Júù ni wọ́n. Àwọn ìran kan bẹ̀ níjọ́ náà lọ, wọ́n pè wọ́n ní ìran Nàdírù. Ìran kan bẹ̀ nínú wọn níjọ́ náà lọ, ìran Kànáká. Àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jẹ́ ìran Júù. Àwọn Lárúbáwá méjì tí wọ́n ń bẹ láàrin wọn nílùú Medina níjọ́ náà lọ́hùn tí wọ́n jọ sáìn pẹ̀lú ànábì, àwọn ni ìran Aus àti Khazraj. Àwọn ìran ẹlẹ́sìn Christianity tí wọ́n ń bẹ nílùú Medina níjọ́ náà lọ́hùn ìran ẹyọkan ni. Àwọn ìran oní traditionalist oníṣẹ̀ṣe tí wọ́n ń bẹ nílùú Medina níjọ́ náà lọ́hùn ìran ẹyọkan ni. Àwọn àjọ Muhajirun tí wọ́n ya wọ̀lú pẹ̀lú ànábì ìran kan ni wọ́n kà wọ́n kún. Wọ́n wá sáìn ló fi jẹ́ pé èèyàn 24 ńlọ́tọwọ́ bọ̀wé. Kọ́pì ìwé yẹn ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì, ìwé tí gbogbo wọn tí wọ́n tẹ̀ka tí wọ́n tẹ̀wọ́ sí báyìí. Ọwọ́ ajọ́ sí pé lórí àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú ànábì, gbogbo wọn gbà pé a fi tẹ̀sìn ṣe, a gbà pé ìrẹ́ ànábì ìrẹ́ ló lórí wa, a fi ẹ̀sọ́ lórí, ìwọ ni kó máa darí wa. Àkọ́kọ́ òfin tí ń bẹ nínú tí gbogbo wọn sáìn òun ni pé àti mùsùlùmí tó bá ló ka èdè Lárúbáwá rẹ̀ a máa pẹ́ ń bẹ̀, àti mùsùlùmí àti àwọn tí wọn kì í ṣe mùsùlùmí, gbogbo wa pátápátá àjọ máa gbé lálàáfíà. Òfin àkọ́kọ́ nìyẹn. Àwọn tí wọ́n ń gbèlú Medina àti mùsùlùmí àti Júù, gbogbo wọn máa gbé tá máa respect ara wa, tá máa fúnra wa lápọ́nlé, ẹnìkan ò ní fìyà jẹ ẹnìkan láìtọ́. Àdéhùn tí a jọ ṣe níwájú ànábì nù. Àdéhùn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní yóò máa wà hurriyadi níyàwó máa wà freedom of religion, ó kálukú ọmọ ṣẹ̀sìn tiẹ̀ níwájú ànábì gangan tá a látẹ̀lé. ó kálukú ọmọ ṣẹ̀sìn tiẹ̀ láì ní jẹ́pẹ́ nìkan fẹ̀sìn kan díẹ̀ nìkejì lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kẹta nínú òfin tí wọ́n ṣe, gbogbo ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n ń gbé ní ìlú àti gbogbo nǹkan ọrọ̀ ajé àwọn tí wọ́n ń gbé ní ìlú, gbogbo àwa tá a jọ ń bẹ ní ìlú yìí àti mùsùlùmí àti Júù àti Christian àjọ pawọ́pọ̀ mọ́ protect gbogbo ntọ́lọ̀ ń ṣe fún wa lóore ni. Number 4 nínú nǹkan tí wọ́n ṣàdéhùn lé lórí, gbogbo ìjà tá a bá ń jà, mùsùlùmí sí mùsùlùmí, mùsùlùmí sí ẹlẹ́sìn Christian, mùsùlùmí sí ẹlẹ́sìn Júù, mùsùlùmí sí àwọn tó kéré jù láàrin wa, àwọn oní traditionalist ìgbà náà tí wọ́n kéré jù níbẹ̀. Gbogbo ìjà tá a bá ń jà tá a bá ti rí parí láàrin ara wa, ànábì ni ó máa parí ẹ̀ fún wa. Àmọ́ bá ànábì ó bá máa parí ìjà, ìwé ẹ̀sìn òǹkálukú ni ó fi máa dájọ́ lé lórí. Ẹni ó bá jẹ̀bi ìwé ẹ̀sìn wọn ká lé wọn lórí. Tó bá jẹ́ Kírísítẹ́nì ká tiẹ̀ fún, tó bá jẹ́ ẹlẹ́sìn Júù ká tiẹ̀ fún. Àwọn pọ́ìntì yẹn jẹ́ mẹ́jọ. Àwọn àdéhùn tí wọ́n ṣe ń jọ́ náà ó fẹ́ tó 21, bẹ̀tẹ̀ tó ṣe kókó ń bẹ̀ mẹ́jọ ni. Lára àdéhùn yẹn ni pé níjọ́ tí ẹnìkan bá gbé ogun dìde láti ta tó fẹ́ bá ìlú Medina jà, tó bá jẹ́ ẹlẹ́sìn Júù làwọn tí wọ́n fẹ́ bá ìlú Medina jà, gbogbo wa tá a jọ ń bẹ ìlú Medina, àti Júù nínú wa àti Christian nínú wa àti mùsùlùmí nínú wa, gbogbo wa lájọ protect ìlú yìí, àjọ lọ bá ará àtàyẹn jà ni. Kódà tó bá jẹ́ mùsùlùmí tó ń ti bó ṣe jẹ́ pé kò sí mùsùlùmí níbòmíì láyé nígbà náà, ìlú Medina nìkan ló wà. Tó bá jẹ́ mùsùlùmí ló bá dìde láti bòmíì
tó fẹ́ wá bá àwa mùsùlùmí ìlú yìí jà, gbogbo ẹ̀yin ẹlẹ́sìn yòókù náà àjọ corporate ni o. Bí ìlú yìí bá lálàáfíà ńlá jọ lálàáfíà, bí ìlú yìí ọ̀bá lálàáfíà àti rí ìgbàlò yóò le díẹ̀. Ẹ wo nǹkan tí wọ́n ṣe ìfàsílì sànà ká. Takula fatubutala inalibala muwakalo bilimatiki inalibala muwakalo bilimatiki. Àwọn Yorùbá wọ́n ní ọ̀rọ̀ ní yọ obì ní àpò, ọ̀rọ̀ kan náà ló ń yọ ọfà nínú àpò. Ìṣòro tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹnu ló dá sílẹ̀. Lẹ́tọ̀kúlà fàtúbùtàlà ìnàlìbálà muwakalo bilimatiki ìnàlìbálà muwakalo bilimatiki. Ẹni tá a bá kádàrá ìsìlámù mọ́ kò lè ṣe tí a fi kú. Ẹni tá a kádàrá Christianity mọ́ kò lè ṣe tí a fi kú. Ẹni tí ò sínú àkọsílẹ̀ rẹ̀ pé traditionalist ni kò lè ṣe tí ó fi kú. Ọba tó dá wa, ó dá wa pẹ̀lú dáadáa. Ìgbàgbọ́ àwa mùsùlùmí ni pé gbogbo ẹni ó wáyé, a wáyé nílànà Islam. Ìgbà tá a dáyé làwọn òbí ń change òǹkálukú tàbí condition change òǹkálukú. Èyí torí kó change òǹkálukú. Walau sha Allahu laja'alakum ummatan wahida. Tó bá jẹ́ pé mi Ọlọ́run ọba bá fẹ́ ni ẹ̀sìn ò ní pé méjì láyé o. Ọlọ́run kápá akẹ́sìn ọmọ pé méjì, ó kápá akẹ́sìn ọmọ pé mẹ́ta, ó kápá akẹ́sìn ọmọ jẹ́ 4,800 tí ń bẹ láyé lónìí. Lọ́dọ̀ èmi mùsùlùmí inna dina inda Allahi al-Islam, ẹ̀sìn kan péré níbẹ̀ nínú Kùránì tèmi, gbogbo yòókù àwòṣe ni. Lọ́dọ̀ ẹlẹ́sìn Christianity ẹ̀sìn tiẹ̀ ní ń bẹ, gbogbo àwa yòókù à ń kọ́pì ni. Lọ́dọ̀ traditionalist ẹ̀sìn tiẹ̀ nìkan ní ń bẹ, gbogbo àwa yòókù à ń kọ́pì ni. Tó bá wá rí bẹ́ẹ̀ kò possible kí mùsùlùmí ó pe Ọlọ́run rẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run ò fẹ́ kẹ́sìn mi ó wà, kí mùsùlùmí ó pe Ọlọ́run rẹ̀ pé Ọlọ́run wá pa gbogbo ẹlẹ́sìn mi tí ń bẹ láyé, àwa nìkan la fẹ́ gbáyé. Ayé ò lè wà interesting, ayé ò ní pẹ́ súyan. Kò possible kí Christian ó pe Ọlọ́run tiẹ̀ náà pé Ọlọ́run àti mùsùlùmí àti traditionalist ìfẹ́ rí wọn mọ́ láyé. Kò possible, Ọlọ́run ò ní dáhùn irú ẹ̀ láéláé toró ń lọ dá gbogbo wa. Kò possible kí traditionalist kó pe Ọ̀rúnmìlà rẹ̀ pé ọ̀yá gbogbo ẹni ó kù wá kó wọn kúrò lórílẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, Ọlọ́run kan ló dá wa, ayé ẹyọ kan là ń gbé, ènìyàn ní gbogbo wa, orúkọ ènìyàn kó wa pọ̀, ìjẹ́ ènìyàn kó wa pọ̀, ìjẹ́ ẹ̀dá Ọlọ́run kó wa pọ̀, mímí atẹ́gùn kó wa pọ̀, gbígbé lórílẹ̀ ayé kó wa pọ̀. Nítọ́lọ́run fi dá wa component kan náà ni. Ìsìlámù ló kó wa jọ káwọn Sátánì má ṣe tú wa ká. Káwa náà má hùwà tí ó dáa, ká lè gbádùn wa. Al-Qur'an ni wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kasirin mimma halakna tafdila. Al-Qur'an ni wa laqad karramna bani Adam. Gbogbo ẹ̀dá ènìyàn tọ́lọ́run dá ló deserve respect. Wala qad karramna bani Adam. Gbogbo ẹ̀dá èèyàn tọ́lọ́run dá ló deserve àpọ́nlé o. Ọlọ́run sọ wípé wala qad karramna muslimin. Ọlọ́run sọ pé mùsùlùmí nìkan ni mo pọ́nlé o. Gbogbo tí ń jẹ́ ẹ̀dá tèmi Ọlọ́run dá tí mo pè lé níyàn, àwọn ni mo ní wọ́n lọ control ayé. Wala qad karramna bani Adam. Gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ Yorùbá rú yìí nínú ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta, ìtẹ̀ ń bú àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan pé wọ́n ṣe, ẹ̀yin méjèèjì yòókù náà ti kó sínú ẹ̀. Kí ni wọ́n ṣe ń sìn tẹ́yìn lóhùn náà kì í ṣe báyìí? Filibari waliba wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kasirin mimma khalaqna tafdila. Ọlọ́run lẹ́mí ni mo pẹ́ ènìyàn lé. Tó bá wá rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ ní yọ obì lápò, ọ̀rọ̀ ẹnu ni ló gbé adébítàdé. Ọ̀rọ̀ burúkú tá à ń sọ síra wa,
ọ̀rọ̀ burúkú tá à ń sọ sẹ́sìn ara wa kò sí ní tó burú kájọ gbáyé kò sí ní tó burú kí mùsùlùmí ó ṣe tiẹ̀ kẹlẹ́sìn christianity ó ṣe tiẹ̀ níwọ̀n ìgbà tá a bá ti respect ara wa bó ṣe wà nù wàthíkọ́tù Medina bó ṣe wà nù wàthíkọ́tù Medina bó ṣe wà nù àdéhùn jọ́hún bàbá respect ara wa tèmi ò yẹ̀yẹ́ tiẹ̀ tí wọn náà yẹ̀yẹ́ tèmi àmọ́ nísìn obókù kà nínú bòjì ìwọ lọ́wọ́ sínú oòrùn ìkádìí méjì mùsùlùmí nìkan kí n bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ gbogbo ẹlẹ́sìn ló wà ń bẹ báyìí nílẹ̀ Yorùbá gbogbo everybody ló kúnlẹ̀ ń sìn gbogbo ẹ̀yin tẹ́ ń bú ẹ̀sìn ara yín ẹ máa rújọ́ níwájú Ọlọ́run àtẹni tó fẹ́ gbẹ̀san àtẹni tó pilẹ̀ àtàwọn tí wọn ò ṣe làákàì ẹ lọ tọ́jà wọn ń bú ẹ̀sìn ẹ tún wá múra ẹ tún bú àwọn ẹlẹ́sìn ẹgbẹ́ yín kan náà ó lẹ́sìn fẹ́ win ẹ̀ ń jagun nínú ilé ẹ̀ ń jagun níta ibo ni wọ́n ti ṣerú ẹ̀ tí wọ́n fi ń win ni ọ̀rọ̀ ẹnu ló dáa jù kódà ilé tí Imam Shafi'i sọ tí ò bá sí ọ̀rọ̀ ẹnu ń bẹ kò lè wọ̀ wàyí ń kẹ́sọ́rọ́ tí yóò bó káfí lè bàrà yá wàsárà ká. ayẹkùnà làbìtọ́ wàsárà ká ayẹkùnà làbìtọ́. Imam Shafi'i radiyallahu ta'ala anhu wà ń kẹ́sọ́rọ́ tí yóò bó káfí lè bàrà yá tó bá jẹ́ ní ibi tíṣẹ́ bí rẹ̀ pọ̀ láyé wàsárà ká. ayẹkùnà làbìtọ́. gbogbo táwọn èèyàn fi ń bu ẹ táráyé fi ń ṣépè fún ẹ wàsárà ká ká. ọ̀rọ̀ yẹn ó change káyé ó tiẹ̀ pé ọ léèyàn rẹ díẹ̀ ó ní tasathar bí sàkárì fàkúlù ọkùnlù ẹbí kàmákìlá sàkáwù. ó ní tó o bá lówó ńlẹ́ máa náwó tasátàrù. lọ náwó tó o bá náwó kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ sìn ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo akéwùgbà góòdù ọmọ akéwùgbẹ̀rú mo nífẹ̀ẹ́ ìsìláàmù mi púpọ̀ jù ó lè bú ìsìláàmù kínú mi ó dùn gbogbo nítorí ó lìdí sí bó ṣe jẹ́ pé wọn ò lè bú ẹ̀sìn tiẹ̀ náà kínú tiẹ̀ náà ó dùn. bí àfààní tó o bá fẹ́ fi kọ́va aburú ayé tasatar bí sàkáì lọ́ọ́ máa náwó tó o bá ti náwó fàkúlù àìbì gbogbo àìdá tẹ̀dá bá ṣe yòókọ́ sí i. kàmákìlá sàkáwù. yugati kàmákìlá sàkáwù. tó o bá lè náwó gbogbo aburú tó o bá ṣe tó o bá ń ṣàánú ènìyàn àwọn èèyàn pé wọ́n gbé gbàgbé ìsìn ló kálukó tó máa sọ nǹkan míì nípa èyí ìsìn ló dẹni rè bí Imam Shafi'i ṣe wí tó yẹn tí ò bá sí ọ̀rọ̀ rere tó bá kí ọrẹ tó ń ta lẹ́yìn ìgbà tó jẹ́ èèyàn bú wàláhì ò lè jẹ lọ. ó náwó yẹn dé level kan tára yọ kàn máa gbà tí wọ́n máa dànù pé ẹ ta ló fẹ́ gba owó kà ta ló fẹ́ gbowó lórí burúkú ó ṣe kà tó báyìí tán olóhùn fún wọn lówó wá fọ̀rọ̀ rere tẹ̀lé ó fi ọ̀rọ̀ dùnnú tẹ̀lé idvabileti iya azan ọ̀rọ̀ tó dáa ní tẹ́ ẹ fi tẹ̀lé aburú tẹ́ ẹ bá ṣe. tó bá jẹ́ pé bó ṣe ń dàrú tó nílẹ̀ Yorùbá láàrin àwọn ẹlẹ́sìn abájọ lọ́rọ̀ rí lẹ́nu ni wàhálà yóò ní tó báyìí ìpè níran yìí èébú níran yìí ẹ̀sìn tó yẹ kó kọ́ wa ní àforíjìn ẹ̀sìn tó yẹ kó kọ́ wa ní ìtẹríba ẹ̀sìn ọ̀wá kọ́ wa ní ìtẹríba mọ́. ó yà mí lẹ́nu nígbà tí mò ń wo ìjà Mike Tyson tó jà lọ mo wá rí i pé bí Mike Tyson ṣe tóbi tó nínú ọlá ẹ̀ wá sí ọ̀la ó sẹ́ńtà lórí ọ̀rọ̀ Mike Tyson àmì lè tí mo fẹ́ sọ yìí kọ́ bó ṣe tóbi tó nínú ọlá ẹ̀ ọ wá lọ bá ẹgbẹ́ ọmọ ẹ̀ kàn sẹ́ wọ́n wá ja ẹ̀sẹ̀ tán wọ́n wá lọ́gbẹ́ ọmọ ẹ̀ ló win ẹgbẹ́ ọmọ yẹn wá bọ́ síwájú ẹ̀ ọ wá gbọ́wọ́ mọ́ yàrá ẹ̀ ó wá tẹríba fọ́gà ẹ̀ ẹgbẹ́ ọmọ ẹ̀ tẹ́ ẹ̀ gbọ́ pé kírísítẹ́nì ni ẹ̀ gbọ́ pé mùsùlùmí ni o ẹ̀ gbọ́ pé ẹlẹ́sìn kankan ni o àwọn tí ó yẹ kí wọ́n throw respect kán throw rẹ̀ dànù nínú ayé wọ́n dágbà mọ̀ wọ́n respect àgbà ẹ̀yin tẹ́ wá lẹ́gbẹ́sìn dání ebẹ́yìn lẹ kú lójú kan náà tẹ́ ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbàlagbà yìí bẹ́ẹ̀ lómi ọba wí gbogbo àgbàlagbà tẹ́ lọ́n gbìjà gbogbo wọn gan ni ẹ ti padà ní tí ó bí ẹ iná ní òjò nísìmí tó ní àárọ̀ yìí bọ́ ọba náwó máa fọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé yọgọ́tì kàmákìlá sàkáwù. yugati kàmákìlá sàkáwù. ọ̀rọ̀ rere ó dá lẹ́nu tá
fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá tí oníwàásù mùsùlùmí ó bá sọ̀rọ̀ rẹ̀, tí ẹlẹ́sìn Christianity ó sọ̀rọ̀ rẹ̀, tí traditionalist ó sọ̀rọ̀ rẹ̀, wàláhì Ọlọ́run ló mọ nǹkan tí ó kàn yẹn. Ẹlòmíín sọ wípé kékeré ẹbẹ lógun ọ̀sẹ̀lẹ̀ ni ogun náà dà tí ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ní bẹ̀rẹ̀, wẹ́rẹ́wẹ́rẹ́ ní bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu yín ni ò jẹ́ kí agboolẹ̀ Yorùbá ó lálàáfíà. Ẹ wò Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní amul fatih, wọ́n ti tẹ́ńsàn yẹn ti háì lára gbogbo ara Mákà. Ipa Ànábì wọlé, ọ̀rọ̀ rere lànábì ti bọ ẹnu. Ànábì ò sọ̀rọ̀ burúkú lórí àwọn tó jẹjà lé lórí. Ó ti wín ni wọ́n already. Tẹ́ńsàn ti ga nílùú yẹn. Ẹni tó wá jẹ́ ọ̀tá Ànábì number 1 tó burú jù. Ànábì wa ni man dakhala dara Abi Sufyan fa huwa aminu wa man aghlaqa alayhi babahu fa huwa haminu. Ẹni tó bá yọ pẹ́rẹ́ náà tá mi tó yẹ ká mú kádè mọ́lẹ̀ lẹ́ni tó bá ìwọlé Abu Sufyan tó jẹ́ olórí sàtí ń bá mi jájù tó bá ilé wọ́bẹ̀ máa họ́nà rẹ̀ nítorí pọ̀ wọlé ọ̀kan olórí ìran wa nínú ìran Kùráìṣì. Kódà ìwọ ò sá lọ ọbẹ̀ fún security àmọ́ ń wá ọ ọkàn wọ́bẹ̀ nílẹ̀kùn bẹ̀ bá tì mọ́ ọ ó ti dẹni ìfọkànbalẹ̀ a ní ṣe nǹkan kan fún ọmọ. Ànábì wa dárúkọ gbogbo àwọn olórí ilẹ̀ Lárúbáwá, ọ̀rọ̀ rere tó jáde lẹ́nu Ànábì, gbogbo ọ̀tọ̀ Ànábì wọn lọ tó láyìn ara wọn wá bá níwájú Baitul Atiq ní pé kí ló tó fẹ́ ká sí báyìí. Arípò ti pa wálé, àwa náà gbọ́dọ̀ pọnra wálé. Ẹ̀yin ọ̀pọ̀nra yín lè ẹ lé kókókókó ní ẹ̀rọ. Báwo lọ̀rọ̀ rere ṣe fẹ́ jáde lẹ́nu? Nítorí náà bá mi gbé Ìsìlámù ló kó wa jọ. Ìfàsílísàánàkà ń Takùn láfàtúbùtàlá. Innal balaa muwakkalun bil matiki. Innal balaa muwakkalun bil matiki. Wọ́n máa ń sọ̀tàn kan nílẹ̀ Yorùbá kẹ́lẹ́ mọ̀ yí pé Yorùbá rich nínú èdè, Yorùbá rich ní culture, Yorùbá rich nínú gbogbo nǹkan. Ọmọ Yorùbá tí a bá sọ fún ẹ pé Yorùbá level ó yẹ kínú rẹ̀ ó dùn ni. Allah. Kí ló fẹ́ bá ọ̀nù jẹ́ níbi Yorùbá level? Bó o bá sọ pé tí mo bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tó o bá kọ́mẹ̀ntì Yorùbá level inú mi máa ń dùn ni. Mo wà proud of ìran tọ́lọ̀ ń dá mi sí mi ò fi bò. Yorùbá level orúkọ rẹ̀ ni kò sórúkọ burúkú ń bẹ. Ebi Islamic level náà ń bẹ. Bó o bá ti ní Yorùbá level ibi Ọlọ́run tò mí mọ́ ló ń pè mí mọ́ yẹn. Máa ṣe fákàrù pé mùsùlùmí ni mí, máa tó wá ṣe fákàrù pé ìran Yorùbá ni mí. Yorùbá level ò ní ìtumọ̀ kankan. Yorùbá rich nínú àṣà, Yorùbá rich nínú èdè, Yorùbá rich nínú ẹ̀kọ́. Ìran ẹni tí ó bá wà proud of ìran rẹ̀, ó ń dá Ọlọ́run lẹ́bi ni pé kí ló dé tó dáhùn. O ò lè bó ṣe lè wù kó hán kéwú tó lórí, o ò lè kéwú kó wá sọ̀rọ̀ ẹ̀ di Lárúbáwá kò possible. O ò lè di Lárúbáwá. Bá o bá fi ọmọ Lárúbáwá yóò hàn nínú ọmọ tó bá bí fún ọ pé ìran Áfíríkà sì ni ọ. O ò lè jẹ́ Kírísítẹ́nì títí kọ́ lọ́jọ́ wọn Jerusalem o. Ẹ lè jọra láéláé gbogbo ń tó rí ọmọ kánú Bíbélì. O ò lè jẹ́ traditionalist kò ní wọ́n fẹ́ Ọ̀rúnmìlà tó ti lọ kò possible. Àwọn yẹn ti bá tí wọ́n lọ. Àwa tá ń bẹ láyé lẹ́ni ní ká máa bá ṣe balance ti tara wa. Nínú tán lẹ́ Yorùbá olórin kan ṣẹlẹ̀ bóyá lù sẹ́yìn bàbá wọn Ọba Adébọ̀wálé ló ṣẹlẹ̀ nígbà wọn. Kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ ẹnu pàtàkì. Bó o bá sọ̀rọ̀ tó burú, bó o bá sọ rere lẹ́yìn ẹ̀ ara yóò gbàgbé aburú tó sọ yẹn. Ìjà ó dẹ̀ parí. Àmọ́ tó o bá sọ aburú o repent o gbà pé rárá àjọ fata fi kú ni a lè ṣẹ̀sìn láàrin wàhálà how possible. Nígbà yẹn bàbá wọn Ọba Adébọ̀wálé nígbà tí wọ́n fi jọba ìlú wa ṣe díẹ̀ olórin kan bá jáde ó jẹ́ olórin tó popular ló bá mọ́ babú ó níjọ́ Adébọ̀wálé jọba níjọ́ Adébọ̀wálé jọba ìlú òtòrò kankan gbogbo ìlú ló dàbí ìgbẹ́ àjọba tìyàntìyàn níjọ́ ò bá kú ọ̀pọ̀ lọ́la ó fi sìnkú ẹ̀ níjọ́ ò bá kú. Wọ́n bá lọ gbé orin bá ọba bá nìkan lọ pè wá òní ni ó jẹ ìyà gbogbo aburú títí ń ṣe. Ẹ wọ̀rọ̀ tó sọ bó ṣe burú tó.
ntí ò jẹ́ kí majority obìnrin orí ilé ọkọ gbé ọ̀rọ̀ ẹnu ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dà ọ̀rọ̀ ẹnu ẹ̀ burú ju sókèwé lọ. wọ́n bá gbé déwájú ọba ní wọ́n ló kọrin báyìí ó ní irọ́ ni wọ́n pamọ́ mi. ọba ní irọ́ báwo ìwọ tán ló kọrin báyìí ó ní wọ́n yìí ni. ó dáa kí ló kọ lórin ó ní tí mo kọ lórin ni pé níjọ́ Adébọ̀wálé jọba ìlú tòrò kẹ̀kẹ́ gbogbo arúgbó dàbí ìyàwó àjọba tìyàntì àjọba tiwantiwa Adébọ̀wálé orí jẹ́ òpẹ́ lóye fún wa Adébọ̀wálé. lójú gbogbo ẹni ó wá rìpọ́ọ̀tì ẹ̀ lọ́ba ti ká sọ àtọwọ́ fún tó ní ọmọ ẹ lọ. bọ́ ọba ti ṣàbùrú tètè máa ṣàtúnṣe. máa fi rere tètè rọ́pò àbúrú tó o bá ṣe. ọ̀rọ̀ ní ìyẹ òbí lápò. fatubutala ìnàlíbalà muwakalo bilimatiki ìnàlíbalà muwakalo bilimatiki. ayọ̀ àṣàkì máa bí kàdáhùn kún jẹ́mìlá tàbí ojú dá. ayọ̀ àṣàkì àfààní mo pèrè tó ń pariwo páyé kórìíra rẹ̀ ayé kàdáhùn. ayé òsàdédé ètì ẹ̀ ọkọ òsàdédé ètì ẹ̀ ìyàwó òsàdédé ètì ẹ̀ àwọn ọmọ òsàdédé ètì ẹ̀ kún jẹ́mìlá gbìyànjú lọ́rọ̀ rẹ̀ lẹ́nu níwà rẹ̀ lọ́wọ́ tàrálì ojú da jẹ́mi ìlànà wàá rí i pé gbogbo majority ẹni tó rò pé wọ́n ayé tiẹ̀ ni wọ́n padà láì. ayọ̀ ẹ̀ṣá gbogbo ayé lè fẹ́ ní tán láyé àmọ́ àwọn èèyàn change níwọ̀n ìgbà tó bá change. mẹ́ẹ̀ẹ́bí kàdà ó jẹ́mi ìlànà tàrálì ojú da jẹ́mi ìlànà. ìran Yorùbá nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣe ọ̀kan nínú tí a fi máa ń bu akéwùgbà gold wọ́n ní tribalist ni wọ́n ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ bó bá sọ̀rọ̀ ìsìláàmù lọ yóò sọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ibi Ọlọ́run dá èmi sí nìyẹn. mi ò fi ìran Yorùbá bá ẹni bọ́ọ̀dì ṣeré lẹ́yìn ẹ̀sìn Ọlọ́run ìran Yorùbá ló tó pàtàkì lọ́dọ̀ mi. ìlú mi pàtàkì sí mi ju gbogbo ìlú yòókù tí ń bẹ láyé lọ. baitelatik lọ́lọ́run fi họ́nà Mákà bọ́dí ànábì lọ́lọ́run fi họ́nà Mẹ̀dínà méjèèjì ló jẹ́ kí ìlú wọn pàtàkì jù. ìlú Mẹ́kà ni Kùránì ti jáde tá a bá yọ àwọn yẹn kúrò ńbẹ̀ kí ni ìran Lárúbáwá á fi sọ fún mi pé ìran òun dáa ju ìran mi ìran Yorùbá lọ. ta ló sọ fún ẹ pé ìran Yorùbá ò lè wà àlìjánnà síwájú ìran Lárúbáwá. àìlẹ́sẹ̀ pọ̀ láàrin tiwọn náà. ẹ jẹ́ ká tún lè ṣe ẹ jẹ́ ká túnra wa ṣe ẹ jẹ́ ká tọ́ra wa sọ́nà tọ́lọ́hun ẹ jẹ́ ká tọ́ra wa sọ́nà tá a fi níbẹ̀rù Ọlọ́hun tá a dẹ̀ fi sin lọ́hun kì í ṣe pé tá a mọ yí ẹsẹ̀ lórí ẹsẹ̀. ìran Yorùbá ẹ jẹ́ á ronú àwọn ìtàn púpọ̀ tá a máa ń sọ tí ń dá wàhálà sílẹ̀ láàrin wa. ọ̀dà akẹ́rù ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́n fa ọmọ rẹ̀ níwọ̀fà. àwọn tí ń ṣẹlẹ̀ lásìkò yìí gbogbo ìdílé tí wọ́n bá ti ń jọba ìdílé tí wọ́n bá ti ń joyè ìdílé tí wọ́n bá ní nǹkan tó special nínú ìran wọn ó yẹ ká bẹ̀rẹ̀ sẹ́ńsọ̀ láti sìn. kán mọ àwọn wo lọ́mọ ọmọ àwọn gángan àwọn ni ò kí ń sọmọ. bí bẹ́ẹ̀ kọ́ ètò jọmọ wọn wọ́n máa gbójú síta ni pé kí àwọn kọ́ làwọn bí. èyí tí kì í sọmọ wọn wọ́n máa sọ pé àwọn làwọn bí. gbogbo ìran Yorùbá ni kíní yẹn wà. olójú ìdílé tí wọ́n ti ń jọba tí wọ́n máa yẹ ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ ọba. bílẹ̀ Lárúbáwá ṣe bẹ̀rù Ọlọ́run ọba tó ìlú Mẹ́kà dá àwọn ọmọ ọba mọ̀ wọ́n dá wọn mọ̀ ó kàn lè ṣàdédé jáwá from anywhere. bíbẹ̀ kọ́ àwọn olóríire inú ọmọ lẹ́kàn máa sọnù pé léyìí ò kì í sọmọ wa. àwọn tí wọn kì í sọmọ yín lẹ́ẹ̀mọ́ gbà mọ́ra pé ọmọ wa lélẹ̀. ìran Yorùbá ẹ jẹ́ á ronú àwọn ìtàn pàtàkì ká lè mọ bí tá a ti wá. àmọ́ àwọn ìtàn kan bẹ tí ó mọ sọ wá dọ̀tá ara wa ìtàn tí ó mọ jẹ́ ká ètè ara wa a nídìí ẹ̀ lásìkò yìí. àsìkò tí wọ́n ń bú Islam lọ́wọ́ yìí lọ́tún lọ́sì làwọn apá kan àwọn àfáà mùsùlùmí náà tún wọ́n ń bú àwọn mùsùlùmí kan. èèyàn tiẹ̀ máa ń fọpọlọ ṣe pé bàbá tiẹ̀ correct wọn kò ní jásìkò yìí. ànábì àmọ́ mójúkò nínú àṣìṣe ẹlòmíì nítorí kánmọ̀rẹ́rin Islam àìmọye hújà ló wà fún tó jẹ́ pé yóò padà sórí ẹ̀ nígbà tó bá yá bẹ́ẹ̀ kò ní jẹ́ moment yẹn wáì tó jẹ́ pásíkò tí wọ́n ń pe Islam lórúkọ tí ò jẹ́ tí wọ́n ń parọ́ oríṣiríṣi mọ́ Islam
déédéé ìgbà náà lẹ́yìn náà tó wá dìde lẹ̀ tó wá ń bú àwọn mùsùlùmí eléyìí èsè mùsùlùmí eléyìí tọ̀hún èsè mùsùlùmí eléyìí èsè mùsùlùmí ìránṣíà bí wọ́n ṣe burú tó jẹ́ pé 90% Sunni nínú Islam ní àgbàgbọ́ pé ìránṣíà ò kì í ṣe mùsùlùmí sẹ́ẹ̀rí kí Saudi Arabia ò lé wọn dànù ni àjọ ń ṣe hajj ni àjọ ń ṣe gbogbo nǹkan tó jẹ mọ́ nǹkan Islam ni Islam tí wọ́n sì yàtọ̀ sí tàwa tó kù pátápátá yanyan níjọ́ ogun dẹ́nsìn ogun Israel dé pẹ̀lú Palestine ogun yẹn ń dàbí ẹni pé ìran Lárúbáwá ni wọ́n fẹ́ bára wọn jà kò sí orílẹ̀-èdè náà lágbàáyé tó lè fèsì Israel tí kì í bá ṣe Iran yìí sì ní Shia Iran yìí la sọ yìí pé Islam wọn ò dáa nígbà ogun dẹ́nsìn ẹ máa wò àwọn ìran Lárúbáwá yòókù wọn support wọn ni bó ṣe yẹ kó rí nìyẹn ìjà ìran ń bẹ láàrin ara wọn àmọ́ bíjà bá dé wọ́n gbàgbé tí ń bẹ láàrin ara wọn wọ́n cooperate láti jà ní. Mùsùlùmí ayé ẹlẹ́sìn Christianity traditionalist gbogbo wa ìran Yorùbá tọ́lọ̀ ń dá wa sí is not a mistake mi ò change tí mò ń preach láti jọ yìí nǹkan yọ kan náà yẹn náà ni mò ń preach ẹ má dẹ̀sìn pọ̀ mùsùlùmí ó má dẹ̀sìn tiẹ̀ pọ̀ mọ́ oníṣẹ̀ṣe kò sí babaláwo ẹyọ kan tó lè sọ pé níjọ́ tó ń ti máa kéwú gba goal ọ wá lé òun wá gba ìyẹ̀rẹ̀ osùn tàbọ̀ wá tẹ̀fá tàbọ̀ wá ṣe kinní kan kò tí ó ń tọ̀hún lórílẹ̀ ayé yìí. Allah. Síbẹ̀ náà mi ò ní sọ̀tẹ̀ mi á respect ẹ̀ lórí ẹ̀sìn ẹ̀ kò sẹ́ni tí ó sọ yìí pé ìwọ̀nba òkìkí tọ́lọ́run fún ọ̀dọ̀ àwọn ló ti wá gbà kọjáde kó wá prove ẹ̀ pásítọ̀ tí ó sọ yìí pé ńgbà tọ́lọ́run ó fi gbàdúrà rẹ̀ òun lòun pray fún lórí pẹpẹ kó jáde kó wá sọ kò ṣẹlẹ̀ rí lórílẹ̀ ayé Quran mi ni mo dì mú kankan mo nígbàgbọ́ sí púpọ̀ jù àmọ́ kò ní kí n má respect ẹlẹ́sìn tó kù. Allah. Kò ní this is a challenge ẹni ó bá ní ó dà pọ̀ mọ́ wọn ní ẹ̀rù ń bá ní kí wọ́n má bàa tú àṣírí ẹ̀ àti ẹlẹ́sìn traditionalist àti Christianity tí ò bá lè jáde wá sọ pé mo wá gba agbára kan lọ́wọ́ òun Ọlọ́run àmọ́ tá a bá ń sọ̀tàn ká máa ṣọ́ra fún àwọn ìtàn tí ó máa dá ọ̀tá lẹ̀ láàrin wa àwọn ìtàn tó necessary ń bẹ o kódà bí ó bá dá ọ̀tá lẹ̀ àwọn kan bẹ tó necessary tó bá jẹ́ lórí òdodo ni ọ̀tá tí ò ní pẹ́ tán ni àmọ́ nígbà tí ò tá à nídìí ẹ̀ lásìkò tá à nídìí ẹ̀ àwọn ìtàn kan máa dá ọ̀tá lẹ̀ o irú eléni yìí mo gba kọ́ọ̀lù látàná ni mo ti ń gba kọ́ọ̀lù lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí Ọ̀yọ́ Aláàfin tí wọ́n complain against ọmọ ìyá mi dáadáa Saoty Arewa wọ́n ló pa ìtàn kan mọ́ Ọ̀yọ́ Aláàfin tó jẹ́ insult fún ìlú Ọ̀yọ́ wọ́n dẹ̀ ń sọ fún mi pé abẹ́tún lẹ́ẹ̀ní sọ̀rọ̀ lórí eléyìí ìtàn yẹn ọmọ ìyá mi Saoty Arewa kì í salárì fún èèyàn o ẹni tó ní tẹríba ni ẹni tí ò dẹ̀ kì í ṣe oníkan kò kí ń dà nǹkan rú àlàáfíà ló máa ń wá bẹ́ẹ̀ tó ṣeéṣe kó jẹ́ pé bí wọ́n ṣe ka ìtàn yẹn fún Saoty Arewa lòun náà kà jáde kí ni tàn tó kà ó sọ níbi lẹ́kṣọ̀ kan tó ṣe nílùú Ìlọrin ó ní tí wọ́n bá ń sọ wípé àáfàá ní bàbá ọba ó ní Ọ̀yọ́ Aláàfin nìtàn yẹn ti ṣẹlẹ̀ ó ní ọba Aláàfin kẹfà sẹ́yìn tí í ṣe bàbá wa Adéníran àkọ́kọ́ Aléwólódù àkọ́kọ́ tó bá dẹ̀ ká bá mi tó kárí jẹ̀ǹtì mọ́ á jẹ́ wípé bàbá wa Muhammadu Awal Agogo Ọjà ló ń rìvásì ó ní àwọn bàbá yìí ó ní ọba ní àáfàá kan wọ̀lú àáfàá Alálùkìmbà kò sí nínú ìtàn Ọ̀yọ́ pé àáfàá Alálùkìmbà ní impact tàbọ̀ kọjá nínú ìtàn Ọ̀yọ́ gbogbo àwọn àáfàá tí wọ́n wá látoríṣiríṣi ìlú ló wà lákọsílẹ̀ àáfàá Alálùkìmbà ò sí ń bẹ̀ bóyá àáfàá Alálùkìmbà ti sẹ́yìn ní o àáfàá àgbà ni wọ́n tí wọ́n hàn dáadáa bóyá àáfàá Alálùkìmbà ti lọ́rin ní o mi mọ ilé tí ìtàn yẹn gbé wá wọ́n á nígbà tí wọ́n dé Ọ̀yọ́ ọba wa pàṣẹ pé òun ò fẹ́ kí àáfàá kankan ó ṣe wáàsí mọ́ òun gbẹ́sẹ̀ lé wáàsí ó ní àáfàá wa kan wá jáde àáfàá Alálùkìmbà ló wá sọ fún ọba wípé wákà níjọ́ náà lọ́hùn kò tí ì di nǹkan translate sí kéwú kò tí ì di share
lọ́wọ́ sọ wípé kájòkó nílùú ká má ṣe náà sí a. mo kọ́kọ́ gbọ́ wákà yẹn ní early 80 lẹ́nu bàbá Sheikh Adam Abdullah. tóònù wákà yẹn jọ àwọn wákà bàbá wa Dòdó nílùú Ìlọrin. kò ń ṣe wákà tàfà alálùkínbà mi ìmọ̀ bó ṣe rìn mi ìfẹ́ dáhùn lórí yẹn. bẹ́ẹ̀ tóònù yẹn tóònù bàbá wa Dòdó nílùú Ìlọrin ni. kájòkó nínú ìlú ká má ṣe náà sí a. ó dàbí kájòkó lókùnkùn kájòkó lókùnkùn láì tán fìtílà sí àrẹ ara mi ẹ dákun ẹ wá gbọ́ sí àrẹ ara mi ẹ dákun ẹ wá gbọ́ sí àrẹ ara mi ẹ dákun ẹ wá gbọ́. sùkútù náà àkàdá bìlànà sí ìyàtú wọn wá yí sí kéwú bẹ́ẹ̀ pé kájòkó nínú ìlú ká má ṣe òun sí à. ó dà gẹ́gẹ́ bí ìgbà tá a jókòó nínú òkùnkùn tá a kan fìtílà. eléyìí tó wá bá eléyìí tí ọmọ ìyá mi dáadáa Sauty Arẹwà eléyìí tó bá eléyìí tó sọ yẹn mu ní parí orin yẹn ó sọ wípé àkàdá yambagi ìyá mi rọ̀nà àkàdá yambagi ìyá mi rọ̀nà. ètò túmọ̀ sí pé nítorí tí wọ́n wí yìí ló fi tó ìrẹ́ ọba wa ìyá mi rọ̀nà. ó pọ́síbù kí tàn yẹn ṣẹlẹ̀ nílùú mi bẹ́ẹ̀ kì í sọ Ọ̀yọ́ Aláàfin. No, kì í sọ Ọ̀yọ́ Aláàfin. nǹkan mẹ́fà ni màá fi proof ẹ̀. àkọ́kọ́ mosque Central Mosque Ọ̀yọ́ Aláàfin gbogbo ọba tó ti jẹ lọ́yọ́ Aláàfin níjọ́ tí wọ́n ti tẹ Ọ̀yọ́ Àtìbà sílẹ̀ mùsùlùmí ni gbogbo wọn tí wọ́n jẹ́ lẹ́sìn Islam. àwọn míì wá lè máa mú nǹkan míì mọ́ o but Islam wọn fi bá anybody ṣeré. Islam Aláàfin Àtìbà wá láti ìlú Ìlọrin òun àti Islam ní ọjọ́ dé Ọ̀yọ́ òun àti Islam ní ọjọ́ wọ Ọ̀yọ́ torí mùsùlùmí ni tẹ́ bá kàtàn Aláàfin Àtìbà wọ́n á sọ fún yín pé kéwú nílùú Ìlọrin. ìtàn kéwú yẹn dẹ̀ ní í ṣe pẹ̀lú ìtàn àwọn bàbá tó bí èmi wọ́n jọ wọ Ọ̀yọ́ Aláàfin ni àwọn ni wọ́n ń kọ́ àwọn ọmọ ọba ní kéwú kótó ibi tí wọ́n kọ́ mosque sílẹ̀ ní Central Mosque Ọ̀yọ́ agbo Fúlàní ló wà ń bẹ̀ láyé jọ ní early 1980 no ní early 18 something agbo Fúlàní ló wà ń bẹ̀ ibi àwọn Fúlàní ń kójọpọ̀ yẹn ibẹ̀ ni wọ́n change tí wọ́n ti ń kírun wọ́n fi gi cover abẹ̀ ńgbòyà ó di ògiri nígbà tó di ayé bàbá wa Aláàfin kẹfà sẹ́yìn yìí òun ló extend di Central Mosque òun ló rèsì ògiri ẹ̀ ó extend ẹ̀ ó tún rèsì ògiri ẹ̀ ṣerú ẹni yìí ni ó wá sọ pé òun gbẹ́sẹ̀ lé wá sí pẹ́nìkan kan gbọ́dọ̀ ṣe wá sí lọ́yọ̀ Aláàfin. That's point number 1. Point number 2 wọ́n wá sọ̀tàn yẹn pé nígbà tí àfa Alálùkínbà wá bẹ̀rẹ̀ sí ní ṣe wá sí ọba wa nìkan lọ gbé wá ọba wa nìkan jù sínú túbú. àwọn Aláàfin mi ò kà nínú tàn pé Aláàfin kan yẹ̀yẹ́ àfa kan rí ọ̀kan bẹ nínú Aláàfin ọ̀kan náà àwọn bàbá wa láti ìlú Ìlọrin mo gbàgbé orúkọ wọn sìn wọ́n wá bá wọn tàbí bàbá wa kan láti Ìbàdàn mi ìrántí bóyá bàbá wa Al-Kubra ni mi ìrántí tí wọ́n sọ fún ẹ pé kábíyèsí mo tẹ́ bá fẹ́ kádùrà ó gbà tẹ́ bá lè bọ́ aṣọ tẹ́ wọ̀ sókè àdúrà ó sì gbà ó wọ́n sì yan aṣọ wọ́n sì bọ́ láti fi respect Islam torí gbogbo àwọn ọba títí ń jẹ lọ́yọ̀ọ́ mùsùlùmí ni wọ́n. now láti wá sọ pé ńgbà wọn wá ju àfáà yẹn sínú ọgbà ẹ̀wọ̀n àdánwò tọ́ba wá rí ni pé gbogbo oúnjẹ tọ́ba ń jẹ kò dé ara ọba mọ́ oúnjẹ yẹn ń padà lọ sí ara àfáà tí ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n ara àwọn ìtàn táwọn ẹlẹ́sìn mi fi wá ṣe yẹ̀yẹ́ lélẹ́yìí o. karama possible mojiza àwọn ànábì Ọlọ́run bẹ karama àwọn àfáà ń bẹ bet àbá yẹn lákọsílẹ̀ kó ṣẹlẹ̀ wọ́n á padà fi wá ṣe yẹ̀yẹ́ pé ìtàn rọ́lá máa ń pa pé how possible ẹnìkan ń jẹun ọ̀tọ̀ lẹni tí ń yó ibo ló ti ṣẹlẹ̀ rí nígbà ayé ànábì gan ibo ló ti ṣẹlẹ̀ rí nítorí wọ́n fọ́ ìtàn yẹn lójú tó bí àwọn àgbààgbà Ọ̀yọ́ tó pè mí nítorí fọ́ lójú jù ni pé nígbà tó bá wà oúnjẹ jẹ mọ́
gbogbo oúnjẹ tó bá ń jẹ kò dára ẹ̀ ọba wa nìkan dífá fóun wọn ló ṣe àfà wọn wá gbé àfà yẹn wá ọba wa ní kó foríjì òun kódà bó bá ní kóun sí adé orí òun kóun dọ̀bálẹ̀ òun ó ṣe bẹ́ẹ̀ pé ìyẹn ló bí ìtàn àfà ní bàbá ọba ó wrong ọmọ ìyá mi Saoty ọlọ́run ní báyọ̀ rẹ jẹ́ ìtàn yẹn wrong gbogbo nǹkan ni àwọn aláàfin Ọ̀yọ́ kì í ní pé wàá dọ̀bálẹ̀ tàbí sí adé aláàfin Ọ̀yọ́ yàkú ni o yóò prevail kóhun kún John instead tó wọn fi dánwò yẹn wò aláàfin Ọ̀yọ́ wọn appreciate culture àtàdé orí wọn gan kódà kẹ́nìkan wá pọ̀ tán pé wọ́n wá ní kó sí adé lórí òun ó sí adé lórí tàbí kóhun bọ́ aṣọ kóhun wá dọ̀bálẹ̀ never aláàfin Ọ̀yọ́ kan ò ní ṣerú ẹ̀ kájòkó nínú ìlú ká má ṣe nà síyá ó dàbí kájòkó lókùnkùn kájòkó lókùnkùn ká má tàn fìtílà nà sí àárẹ̀ ara mi ẹ dákun ẹ gbọ́ mi. nà sí àárẹ̀ ara mi ẹ jáde ẹ wá gbọ́ nà sí àárẹ̀ ara mi ẹ jáde ẹ wá gbọ́. eléyìí tí mo sọ yìí mi fi tako Saoty Arewa toro ma ya mi dáadáa ni ó ní respect for everybody but mo ń correct ìtàn yẹn nínú gbogbo ilẹ̀ Yorùbá Ilé-Ifẹ̀ àtọ̀yọ́ wọn jọ máa ń ṣe competition ni Ọ̀yọ́ ò gbà fún Ilé-Ifẹ̀ rí Ilé-Ifẹ̀ náà ò gbà fọ́yọ́ rí èmi lo lórí ọba ìwọ lo lórí ọba wọn jọ rival ni olóṣèlú ló kó sí wọn láàrin tí wọn fi dọ̀tá wọn mọra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtí sábà fa Ọ̀yọ́ sẹ́yìn ni pé tọ́ba kan bá kú kán tó pa wọn yan ọba míì wàhálà máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú ò máa lọ níwájú nígbà tí ìlú yẹn wà lódìdí tí ó wà lójú kan àmọ́ ń jọ wọn bá ti yan míì báyìí ẹ̀rọ gbogbo aeroplane ní fi ń fò lọ síwájú ni ara òrè tí ń bẹ lára Ọ̀yọ́ nìyẹn gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ pè mí lọ́yọ̀ọ́ iṣẹ́ tẹ́ rán mi mo ti jẹ́ ẹni tó wí kì í ṣẹni tí máa ń sọ̀sọ́kúsọ o ní tó kà nínú tírà ń ló wí àmọ́ bí tó ti kà yẹn kán lọ correct ẹ̀ níbẹ̀ eléyìí tó wá fa correction jù ni pé ìtàn wípé àfáà ni bàbá ọba Ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀ ìtàn ìlú Ìlọrin ńlẹ̀ fẹ́ gbé sórí Ọ̀yọ́ yẹn o àfáà ni bàbá ọba ìlú Ìlọrin ló ti ṣẹlẹ̀ nítorí ẹ̀fọ́ ni pé bàbá wa Álímì tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n gbàlú wọn ọlá àfáà jẹ́ kán gbà páwọn ó jọba ọmọ ni wọ́n fà kalẹ̀ fọba ló fi ń jẹ́ pé àfáà ń lọ fa ọmọ ẹ̀ kalẹ̀ fọba àfáà ní bàbá ọba ibi ọ̀rọ̀ yẹn ti wáyé nìyẹn o kì í ṣe lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin àwa tá a jẹ́ àfáà lọ́yọ́ Aláàfin ọmọ ọba ní gbogbo tiwa nílùú bòmíì ó lè jẹ́ pé àfáà ní bàbá ọba àmọ́ lọ́yọ́ Aláàfin ọmọ ọba làwa á ṣe gbogbo ẹni tó jẹ́ àfáà nílùú Ọ̀yọ́ kájòkó nínú ìlú kàmọ́síná síyá. ó dàbí kájòkó lókùnkùn ká má tàn fìtílà nà sí àárẹ̀ ara mi ẹ jáde wá gbọ́ nà sí àárẹ̀ ara mi ẹ jáde wá gbọ́. lẹ́ẹ̀bá fẹ́ kálàáfíà ó jọba nílẹ̀ Yorùbá àfi ká lọ sọ ahọ́n ẹnu wa nítorí owó tẹlòmíín wá ó sì dá odidi ìlú nítorí ntàjẹta mú a sì ń dá wàhálà alẹ̀ fa àrùn thumma àrùn sàkó olùmọ́rí min ajili ta'am gbogbo owó náà tẹ wá kójọ sẹ́kù lọ sálìkìyàmọ̀ ni mọ́fì àbí tẹ́nìkan dálẹ̀ nílẹ̀ Yorùbá mọ́fì àbí ẹwọ́ àgbà ńlẹ̀ ẹ̀rí àgbàfín bọ́yá lẹ́yìn 100 ọdún bọ́yá yọ̀tàn lórílẹ̀ Yorùbá gbogbo àwọn ẹlẹ́sìn méjèèjì òkú náà ti kọ́pì ẹ̀ rírí àgbàfín ni ràn-ín yíyẹ̀yẹ́ àgbà ni ràn-ín láwọn táwọn náà ń gbèrò páwọn náà ó dàgbà lọ́la Ànábì respect àgbà gan Ànábì kì í fẹ́ kéèyàn ó rí àgbàfín Ànábì jókòó ó ń parí ìjà pẹ̀lú àwọn kan tí ń jà nílùú Mẹ̀dínà ńjọ́ kan àgbàlagbà kan wá wà lẹ́yìn tí ń wòran parí ìjà ó wá rí tí wọ́n fi ọwọ́ rọ̀ sẹ́yìn fúnra Ànábì ló dìde níbi tó wà pé bàbá arúgbó yẹn wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bì ń ló bí àdéhùn fìtá Ànábì sọ yìí pé wallahi laysa minna man lam yarham sagirana wa lam yarifu akko kabirana
wallahi laysa minna. Ànábì ní kì í sara wa. Ẹni tí ò bá lè ṣàánú ọmọdé tí ò sì lè ṣàpọ́nlé àgbàlagbà kò sí nínú ìjọ mi Ànábì sallallahu alayhi wa sallam. Ẹ wá rí ní parí ìran Yorùbá níbi táwa ti ń jà fọ́rọ̀ ẹ̀sìn lọ́wọ́ tá ń búra wa tá ń ṣépè fúnra wa àwọn ìran kan mú fún lọ́nà ayé láṣẹ ká tó sọ̀run. Elon Musk ẹyọ ẹnìkan péré òun nìkan ló fẹ́ máa da gbogbo ayé láàmú báyìí ẹyọ ẹnìkan ni pẹ̀lú ìrònú tẹ́nìkan ò ronú irú ẹ̀rí kó lè ṣẹlẹ̀. Elon Musk pẹ̀lú AI intelligent tó dá sílẹ̀ òun ló ní Amazon àbí kí náà ń pè Amazon Amazon òun ló ní níbi tí orí ẹ̀ pé dé òun nìkan kò í ṣe mùsùlùmí kì í ṣe kírísítẹ́nì kì í ṣe ọ̀sẹ̀bọ ẹ wá dúró tóun nìkan gbé sílẹ̀ fara ayé. Ó ti dá world of robot sílẹ̀ ó ti dá robot irin tí wọ́n tò jọ tó di ènìyàn bọ́dì rẹ̀ bí bọ́dì ènìyàn ni ọwọ́ àṣẹdé bíi pé ó ní yóò máa lóyún yóò sì máa bímọ ìyẹn láti ìmọ̀gbọ́n tí wọ́n fẹ́ dá sí o ó proof ẹ̀ scientifically bí ó ṣe ṣẹlẹ̀ èrè bèbí yóò lóyún yóò dẹ̀ bímọ láyé tó bẹ̀rẹ̀ pọ̀ láyé tí wọ́n ti pọ̀jọkùnrin lọ bá Ifá lòun tó wá lọ dá èrè tí ọmọ bímọ níbi ẹ̀yìn tí ń ṣépè lọ́wọ́ fẹ́ni tí ń ya fọ́tò nílùú yín ẹnìkan ló ti ń create robot yìí o èpè wo láṣẹ fóun báyìí kékeré wá ní ti robot tó ṣe òun ló ṣe electric car tiẹ̀ ó bí ti China yìí ti gbogbo China ṣe. Elon Musk ẹni olówó jù lágbàáyé wọ́n lò ní ọ̀jẹ̀ the first trillionaire níjọ́ ayé ti bẹ̀rẹ̀ in US dollar. Elon Musk òun ló wá ṣẹ̀ṣẹ̀ lọ ṣe spacecraft ó lóun fẹ́ kí àwọn nǹkan yẹn kan máa move kọjá sand ètò túmọ̀ sí pé spacecraft tó ṣe ó ní yóò mọ travel 6,000 plus kilometre ní ó mọ rìn láàrin an hour no 4,600 miles per hour miles ni ó kìí ṣe kilometre o times 2.5 ni o ètò túmọ̀ sí pé tó bá lọ ṣe kinní yẹn tán ó ti ṣe ti spacecraft ó ti gbé kalẹ̀ onítẹ̀rùn plane ẹ̀ lókù tó ń fẹ́ bẹ̀rẹ̀ báyìí ìtumọ̀ ẹ̀ ni pé ìrìn àjò Mẹ́kà sí Nàìjíríà 30 minutes péré láti máa rìn ìrìn àjò Nàìjíríà sí London 45 minutes Nàìjíríà sí Amẹ́ríkà 1 hour péré tí ó bá rí ìṣedélẹ̀ ó ti ṣe ti spacecraft tí ó máa fò lọ ayé ibòmíì ó ní gbogbo ibi tó jìnnà bóun ò bá lè cover gbogbo ayé òun á cover ìdajì tọ́lọ̀ ń dá láwọn ayé míì tí kì í ṣàyè wáyé. Àwọn eléyìí kò lé ọ̀run kankan o ayé yìí náà nísinsìnyí tí ó mú ayé rọrùn fáwọn èèyàn àtàwọn nǹkan míì tí ń ṣe ní Amazon àtàwọn nǹkan míì tí ń fi artificial intelligent company ẹ̀ tó fi dá sílẹ̀ fáyé ìbẹ̀lẹ̀ yín wà níbi tẹ́ ẹ̀ ti ń lura yín tẹ́ ń para yín kú lọ tẹ́ ẹ̀ tí mọ̀ bẹ́ẹ̀ rálìjẹ́ náà ń gan wọ̀ ẹ̀ ń ṣépè fúnra yín ẹ̀yin ẹ̀yà àgbàlagbà àṣà Yorùbá ó àkọ́ọ̀dù respect fàgbàlagbà tó pọ̀ ẹ̀sìn ló yẹ kó kọ̀yàn ní respect ẹ̀sìn yìí ni wọ́n ń faṣọ ya mágbàlagbàlà yà á ti ká ọ̀rọ̀ ọmọ ríjà lè wà kọ́ ti á. Subulal mawaddati ishtagara mukarrama. Law kunta urran min sulalati majidi ma kunta ataka urmati li muslimi. Àfààní gbọ́ yà á ti ká ọ̀rọ̀ ọmọ mo pèrè tó ń faṣọ àpẹẹlẹ ìyá máwọn èèyàn lára ẹ̀sìn lọ́la ẹgbẹ́ dání ẹ̀ ń tọwọ́ bọ ìgbésí ayé àwọn ènìyàn. Subulal mawaddati ishtagara mukarrama. Ìwọ náà gáìrà mukarrami ìwọ náà máa lọ gbáyé ó ní lápẹẹlẹ bó ṣe ń yẹ yàrá. Làkúta òrà. Tó bá jẹ́ pé sperm tó produce ẹ̀ tó bá jẹ́ pé sperm ọmọlúwàbí ni. Mẹ́sù láti májìdé máa kó tààtàkà orímọ̀tí lè mú sí lè. Nítorí náà tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi bàbá ń sayé ká máa rántí ọ̀run wà látàǹsánú síbákà mínà dúnìyà ayé lákọ̀ọ́kọ́ ṣe
kátó dé kìyàmọ̀ ó tí mọ̀ bọ́yá ọ̀rọ̀ àlìjẹ́nnà wọ̀ ẹ sì tó sọ ayé di jahannama fún wa. wọ́n bá tiẹ̀ jẹ́ wípé Amẹ́ríkà Lọ́ńdọ̀nù ni ẹ ti ń fẹ̀sìn ṣépè fúnra wọn báyìí àwọn ń gbádùn ayé tẹ́lẹ̀ bí àlìjẹ́nnà níbi tí wọ́n wà kò sí wàhálà Boko Haram iná ọ̀lọ́ngbà kan gbogbo nǹkan wọn ló stable wẹ́dà àwọn fẹ́fọ̀ wọn ìwọ̀n bẹ́ẹ̀ pé yẹn wọn bá ní ọmọ dùn wọn àmọ́ àwọn ti advance kọjá ìgbésí ayé wèrè bẹ́yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà àárín tá a fẹ́ lọ́dọ̀ ìjọba àpò ráìsì ti di 98,000 naira àpò sìmẹ́ǹtì ti lé 10,000 naira kò electricity ò tí ì dúró bá a ṣe fẹ́ kódà bó jẹ́ pé minister ń try ju àwọn tàtẹ̀yìnwá lọ minister for power electricity ò tí ì dé bá a ṣe fẹ́ oúnjẹ wọn kọjá tó yẹ kẹ́nu ọjẹ gbogbo nǹkan tẹ́ ń rà ní 1 naira tẹ́lẹ̀ ó ti di 10 naira báyìí ó ti di 10 naira tí ń bá ìdánújẹ́ pé ṣé bá ṣe máa lo ayé lónìí àwa wà lórí bẹ́ẹ̀ lórí ìnira bẹ́ẹ̀ ẹ̀sìn tó wá yẹ kó jẹ́ ìtútù ọkàn fún wa ẹ̀sìn tó yẹ kó máa fún wa ní sùúrù ẹ̀sìn tó yẹ kó máa fún wa nírètí pé yóò dáa yóò bọ̀ wá dára ó ń bọ̀ wá dára. tá a bá ní sùúrù ó bọ̀ wá dára. tá a bá ní sùúrù ó ń bọ̀ wá dára. ẹ̀sìn tó yẹ kó fún wa ní gbogbo eléyìí ẹ̀sìn yìí gangan ni wà ń dá ìbànújẹ́ sọ́kàn ọmọ Ádámà. sẹ́sìn wà lélẹ́yìí sẹ́sìn lélẹ́yìí àwọn kan ò sẹ́sìn láyé dá enjoying their life wọ́n lè má lọ́rùn o bẹ̀tẹ̀ wọ́n ti ẹ̀ mọ̀ páwọn gbádùn ayé ẹ̀yin ò jẹ́ aráyé gbádùn bí gbogbo yín bá wá déwájú Ọlọ́run tọ́lọ́run tó ní ẹ máa wọná ẹ ti wọná láyé tẹ́lẹ̀ pẹ̀lú àìnífọ̀kànbalẹ̀ ẹ jẹ́ àṣàyèrè ẹ̀sìn oníkàyà wèrè ẹ̀sìn oníkàmọ̀ hùwà bí ẹni orí ẹ̀ ti gbálẹ̀ ẹ̀sìn oníkàmọ̀ hùwà bí èrò ẹ̀wọ̀n ẹ̀sìn oníkàmọ̀ hùwà bí èrò ẹ̀wọ̀n o ẹnìkan bẹ̀rẹ̀ tẹ́mi náà gbogbo ilé tí wọ́n bá wọn fà á bọ̀ tẹ́lẹ̀ pé ẹ má bá gbàṣe ẹ má bàlújẹ́ àìmọye owó àìmọye wàhálà láṣẹ àti ń ròyìn pé á da gbogbo ẹ̀ lẹ̀ ọ̀kan tó gbé tiẹ̀ dìde ní Súlẹ̀já wọ́n ti ń wá dírẹ́sì tiẹ̀ náà sìn gbogbo ẹni tó ṣépè fún tóun náà bú yọ́ lọ rojọ́ rẹ̀ ní kóòtù it's a matter of time yọ́ lọ rojọ́ rẹ̀ ní kóòtù ẹ jẹ́ ajẹ́ kálàáfíà òjọba ẹ jẹ́ àgbáyé àlàáfíà ẹ má jẹ́ kẹ́sìn ọ̀sọ̀ wá di wèrè àwọn èèyàn ti wà confused wọn ọmọ tí wọ́n ṣe mọ́ ó dé lẹ́fù táwọn kan ti ń sọ pé àwọn ò tiẹ̀ sí kankan mọ́ nítorí náà ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la yàfó. ẹni fẹ́ra lé ẹni fẹ́ra lé ẹ bá lè ṣe Akéwùgbà Gold ẹ wá bá wa dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá thousands of acres of land bó fẹ́ ra 10 bó fẹ́ ra 20 bó fẹ́ ra 100 Ọlọ́run fún wa lágbára rẹ̀ ilẹ̀ tó jẹ́ níw ọ̀nà Ìbàdàn ṣíṣẹ́yìn ọ̀nà Ìbàdàn sẹ́kọ̀ọ́ àwa láwọn lé táwọn èèyàn fẹ́ tà láwọn ilẹ̀ yìí láwọn ìlú ilẹ̀ Yorùbá ájì 2025 ẹ tẹ̀lé iléeṣẹ́ wa a ní iléeṣẹ́ tó fọkàn balẹ̀ àjọ wà lára fani àwọn èèyàn ti sanwó jìnnà o ká location wa tó tán ẹ sanwó sí ọ̀dọ̀ wa kódà bó o tí lè san tán lódidi san wọn bá ń tó bá ní àwọn kò ti kọ̀míìtà rẹ̀ bákan náà umura December ẹni tó bá ní interest àti lọ à ń ṣètò rẹ̀ ẹ̀yẹn December end wọ January à ń ṣètò rẹ̀ umura Ramadan ẹ tẹ̀lé iléeṣẹ́ wa èmi náà ó wà níbẹ̀ àjọ sí ọjọ́ 10 tó kẹ́yìn Ramadan ni kí ọtọ́lọ́m tó bá wọ ọlọ́mbẹ inshallah ilé ẹ̀kọ́ wa ẹ mọ́ ọmọ yín wá sí school wa ẹ mọ́ ọmọ yín wá lè kéwu wa ẹni ń wọ́pọ̀ ẹni ń wáyà ẹ text message tàbí kẹ́ lu WhatsApp number 08057 8181 ẹwọ́kọ̀ wáyà yẹn matchmaking àti Muslim àti Christian ló wà fún bẹ́ẹ̀t mùsùlùmí ó fẹ́ mùsùlùmí Christian ó fẹ́ lẹ́sìn Christianity ẹgbẹ́ bá a ṣe ń ṣètò yẹn lọ́dọ̀ wa nìyẹn ẹ̀yin tẹ̀ ń bẹ nílùú òyìnbó a nídìí àwọn obìnrin tí wọn ò tí ì dàgbà torí 50 years ní èjì tá a fún limit àwọn obìnrin tọkùnrin là fún ní limitation nílùú òyìnbó America UK Europe Russia
ẹ mẹ́sẹ̀jì ẹ̀yin obìnrin tẹ́ nídìí ọkọ ibi tẹ́ wà náà lọ́kọ yín ò ti wá bá yín ní Nàìjíríà àti Áfíríkà tilẹ̀ Lárúbáwá ẹ̀yin ọkùnrin la nídìí jù àwọn obìnrin pọ̀ ńlẹ̀ báyìí tí wọ́n ń retí ẹ̀yin ọkọ wọn àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ ń bẹ́ńbẹ́ oníṣòwò ń bẹ́ńbẹ́ àwọn tí wọ́n kàwé jìnnà ń bẹ́ńbẹ́ gbogbo wa náà lọ́lọ́run ó provide fún 0057 81 00350662122 lálẹ́ Saturday ẹ pàdé mi lórí ètò yìí kan náà tá a fẹ́ treat topic mi àmọ́ tó bá di alẹ́ Friday ọ̀la gbogbo àwọn question tí wọ́n ti fi sọ nípa Islam tí wọ́n fi bú Islam tí wọ́n fi yẹ̀yẹ́ Islam tí wọ́n fi yẹ̀yẹ́ ànábì tí wọ́n fi dáadáa parọ́ mọ́ Allah tó bá rú ẹ lójú fọwọ́dù irú question yẹn sí ẹ program tá a fẹ́ ṣe lálẹ́ ọ̀la Friday a fẹ́ dáhùn àwọn ìbéèrè yẹn láìláì bú lọ láìláì pè lọ a gbà wípé academic challenge ló jẹ́ láti lè ṣàlàyé pé eléyìí tí wọn lórí báyìí bó ṣe rí ni kò rí báwọn o kò rí báwọn o ó ṣeé ṣe kó má yé ẹni tó wí kò rí báwọn eléyìí tí wọn lórí no bó ṣe rí ni eléyìí tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ a sọ pé bó ṣe rí nìyẹn a treat ẹ gbogbo Friday la fẹ́ máa treat ẹ díẹ̀díẹ̀ ìwọ̀nba tá a bá lè treat lọ́la question and answer bet a nígbà phone call ẹ forward message yẹn sí wa lórí WhatsApp wa tàbí kí ẹ lọ lo ibi tá a kọ sí lórí Facebook kẹ lọ comment síbẹ̀ pé question tèmi ni mo gbọ́ nǹkan báyìí nípa Islam ó dà mí lọ́kàn rú kí lòdodo bẹ̀ á farabalẹ̀ ṣàlàyé fún wa lórí program lálẹ́ ọ̀la kọ́lọ́hún ṣe nírọ̀rùn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.